tó o bá ń lálàkálà tó yẹ pé bọ́ ọ bá ti sùn lóru eégún ń lé ọ orò ń lé ọ o ti sáré ká títí tí ó ti sú ẹ tó jẹ́ pé bọ́ ọ bá ti sùn gbàmí ò tún dámira ni bí kò lálàpọ̀ ń bá obìnrin ṣe nǹkan pọ̀ bí kò lálàpọ̀ kónú kòtò ọ̀làlàpọ̀ tó padà sí sùkúù iléèwé tó ti jáde látọgbọ̀n ọdún gbìyànjú kó dẹ́sẹ̀ ìwò èédú tó leléyìí o èédú chákò tá a bá dáná igi tán nítorí máa ń ṣẹ́kù ó là pẹ̀lẹ́ èédú bọ́ ọ bá rà tó yan bọ̀ọ̀lì ládùúgbò yín o lè gba ọkàn lọ́dọ̀ wọn bí wọ́n bá fẹ́ gbówó lè fún wọn o wọn ò lè gbà ju 15 naira 20 naira lọ tí wọ́n bá fẹ́ fún ẹ 20 wọn ò tiẹ̀ bọ́ ọ ni tó bá rà tó yan bọ̀ọ̀lì àbá tó yan gẹ̀dẹ̀ ó lè mọ́ tóbi tẹ́lẹ̀ yìí o tó lò bóòlù ó sì lò ó lò tí ó kùnà ní o fi sọ pé ó yẹ kó kú wà tó bá tóbi bọ́ọ̀ bá rà kó rà lọ́wọ́ wọn bọ́ọ̀ bá rò ní 15 naira ó gbé lé tó bá ti lọ ìdú yìí ó gun wàá lò tí ó kùnà ó gbé pamọ́ tó bá ti fẹ́ sùn lálẹ́ wàá mọ̀ fi ṣe àtíkè ó mọ̀ fi ṣe àtíkè sùn lálẹ́ àwọn tó ń yọ ẹlẹ́nu iye tí wọ́n bá dé lóru wọn ò ní rí iná rí ọ dán wò ló bí yóò kéré títí dìgbà míì tẹ́tù máa gbọ́ mi ẹ máa rí mi wò ẹ máa tẹ̀lé mi ẹ máa fún mi ní nǹkan ń máa gbà títí dìgbà míì tẹ́ ẹ máa gbọ́ mi orúkọ mi ò yí padà o èmi ni Sẹ̀san Adéwùsì tá ń tọ́ lọ́hùn bàbá olóyin kan bàbá olóyin òrìjínà tí mò ń gbé yèsí ọ̀tà láyọ̀ o.